Ẹ kú ojúmọ́ o níbi gbogbo tátẹ́gùn ètò yìí ń fẹ́ dé. Orúkọ mi ni Aṣíwájú Ṣọlá Dàìró, ẹkùn Ìyànrí. Ìkànnì tá a tún wà yìí, ìkànnì ńlá mà ní. Ibẹ̀ lẹ ti máa láǹfààní àti mọ̀ nípa ìràwọ̀ àti bó ni àṣegbélé ayé táyé fi rọrùn gbẹdẹmukẹ fún yàn tó máa ráyè fi jẹ́yàn máyé. Kí ni ìràwọ̀ rẹ? Kí ni ìràwọ̀ mi? Kí ni ìràwọ̀ aya tó gbé lé? Kí ni ìràwọ̀ àwọn ọmọ rẹ? Láyé ijọ́un a máa yẹ ìràwọ̀ àwọn ọmọ wò nígbà wáṣẹ̀ láyé àwọn bàbá wa. Bá a bá sì wò ó, a rí pé ó rọrùn nígbà náà jù báyìí lọ. Irú ìràwọ̀ wo ni ìràwọ̀ tó gbé wáyé? Ṣé ìràwọ̀ omi ni? Ìràwọ̀ iná ni? Tàbí tafẹ́fẹ́? Àbí téèpẹ̀? Dákun, ó ní irú oúnjẹ táwọn ìràwọ̀ kọ̀ọ̀kan a máa jẹ. Ó ní kọ́lọ̀ aṣọ tí àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan a máa wọ̀. Ó ní ọjọ́ tí àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan máa ń ṣe nǹkan. Bóyá a fẹ́ fi ìpìlẹ̀ ilé sọlẹ̀ ni, àbá fẹ́ mújọ́ ìyàwó, àbá fẹ́ ra ọ̀kadà tàbí mọ́tò. Ọ̀rẹ́ wa, o gbọ́ mi bí? Ó ní ìràwọ̀ irú ìyàwó tá a gbọ́dọ̀ fẹ́ tàbí ọkọ tá a gbọ́dọ̀ fẹ́. Ló fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìsinyìí wọ́n ń fọkọ lẹ̀, wọ́n ń bẹ́ lómi lọ nítorí pé ìràwọ̀ wọn ò bá ara wọn mu. Àwọn tó bá ṣẹ̀ tí wá tara bọ̀ tán ti lérò pé kò ṣàtúnṣe, àtúnṣe ń bẹ o. Ọmọ ìyá mi, àtúnṣe ń bẹ gan o. Dákun, bó bá fẹ́ yẹ ìràwọ̀ rẹ wò, bá mi sọ̀rọ̀. N ó fi nọ́mbà mi ìta. Pè mí anytime. N ó sọ ìràwọ̀ rẹ fún ọ. N ó sì jẹ́ kó mọ̀ bí ilé ayé ṣe rí. Àmọ́ kí n tó lọ, jẹ́ n sáré fún ọ ní kíní. Kí kékeré láta tòun náà kéré àmọ́ yóò dùn. Ẹ lọ bá mi wá orógbó kan. Ẹ jí láago kan òru.